nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́kí gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ 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 ti sí. ṣé ọmọ àlè ní Yorùbá mùsùlùmí àtẹ̀wé àfáà wa tẹ̀ ń kó akáàkiri èmi náà ń kọ́ àwọn kan káàkiri mo ń bí àmì náà léèrè ó ń kálukú ló lófin rẹ̀ ní kó lè jẹ́ àdínà ní nǹkan sẹ́dá àtàwọn ọmọ náà yìí ó ń kálukú ló lófin tiẹ̀ ló sì ní ìlànà tiẹ̀ Christian ló ní common law kóòtù rẹ̀ tí wọ́n ti ń lo common law òun náà ní high court magistrate wà high court wọn àwọn ni wọ́n ní Christian ò ní lọ customary court láìláì àwọn oníṣẹ̀ṣe àwọn ló ní customary court customary law àwa mùsùlùmí láti sẹ̀ríà law ó ń kálukú ló ní kóòtù tiẹ̀ báwo ni mùsùlùmí ilẹ̀ haúsá ṣe sórí tẹ́ yọ̀ǹda kóòtù tiẹ̀ fún tẹ̀dẹ̀ fínàṣẹ́ òfin wa sọ wípé ẹ bá ti parí sánáwì lọ pé ibi tí kéwì wá máa níwájú òfin wa náà nù ẹ bá ti parí sánáwì ó lè di adájọ́ ní kóòtù sẹ̀ríà kóòtù tàwa yóò dẹ̀ máa gba sálárì ìjọba ẹ̀tún wá wà àwọn èèyàn tí wọ́n bá síbẹ̀ tẹ́yìn àfa àbáfẹnu kò tẹ́yìn máa jàjà òfò nílẹ̀ káàró òjèrè haúsá ti ní tiẹ̀ tí wọ́n bá nínú òǹbó ni mùsùlùmí àwọn mùsùlùmí àwọn alálàáfáà náà ti rìn kan bọ̀ wà pò kóòtù ọwọ́ wọn lọ́wọ́ ọwọ́ mùsùlùmí lọ́wọ́ ẹ̀rọ èèyàn tí wọ́n gbà bẹ́ẹ̀ ẹ̀wọ̀ adájọ́ ẹ̀wọ̀n tí yóò máa mú wá nílẹ̀ Yorùbá yẹn lérí kóòtù mùsùlùmí kan wọ́n dẹ̀ bí adájọ́ àgbà kan léèrè ní stéètì kan lọ́sùn yìí stéètì tàwa yìí ní àti bí adájọ́ àgbà léèrè kódà gómìnà ló bí léèrè wípé àpí kóòtù yìí tó wà lẹ́kọ̀tà ní capital l'Óṣogbo àwọn tí mùsùlùmí dà àpí kóòtù ti high court rèé àpí kóòtù tó àwọn oní common law rèé àpí kóòtù tó àwọn oní customary rèé ó kọ àpí kóòtù ti ẹyọ kan adájọ́ àgbà ní sẹ́sẹ̀ríà oníbẹ̀rẹ̀ ó yẹ kí sẹ̀ríà kóòtù náà wà torí òfin sọ pé tí wọ́n bá ti request òfin Nàìjíríà ni o tí wọ́n bá ti request muslim bá ti request pé òun fẹ́ kóòtù tòun ìjọba ní ọ̀bà wa kọ́ òun yóò sì mọ̀ sanwó ẹtì mẹ́gbẹ̀ ààrẹ ní ìdí kárí sàfikéètì àwọn eléèbó lọ́wọ́ ààrẹ ìdí ẹ̀ ààrẹ ìdí sàfikéètì àwọn eléèbó yìí o tá a bá ti ní sanáwì oníkéwú lọ́wọ́ tí í ṣe level secondary school lọ́dọ̀ tàwa ó ti lè dájọ́ torí pé nígbà yẹn ìjọba ọmọ kò ní yunifásitì mùsùlùmí kò tí ì wọ ọ̀dọ̀ wa kán mà ní òun ò fi bọ̀ kí ló dé tẹ̀yìn àfa point number 2 nù nílẹ̀ káàárọ̀ òjíire òbíjọba léèrè pé kóòtù tàwa náà ń kọ́ wọ́n á kọ sílùú kọ̀ọ̀kan bọ́n ṣe kọ́ customary court ti tàwọn oníṣẹ̀ṣe ṣé àwọn oníṣẹ̀ṣe orí wọ́n pẹ̀jù tí ń lọ ní inú Islam àbáwọn Christian nìkan lè yẹn tí àwa nation ni àwa ni Muslim nation Christian nation ẹlẹ́bọ nation táwọn Muslim nation táwọn bá ti wá lófin ajẹ́pẹ́ àwọn tó lófin lá àwa ó di èrò lásán ariwo ó di ariwo ẹyẹ ẹ̀gà ọ̀pọ̀ ó di ọ̀pọ̀ tí ò ní túmọ̀ àwọn tó wá ní kóòtù tiẹ̀ àwọn aláàmọ á lọ kóòtù tiẹ̀ àwọ wà ní jẹ ìyàwó kan dèrò wọ́n máa fi á sọpọ́ọ̀tì wọ́n máa kó asá bí àwọn míì ṣé yóò kò tó ní tẹ́lẹ̀ òkè kan máa ń bẹ́ wájú wá síjà lọ́wọ́ kan ká máa jà bí kò sọpọ́ lọ́nbì ni ẹwà bí ẹjọ́ òrìṣẹ́ ní kóòtù ńgbà bá dá sí gbogbo tí wò ní tiẹ̀ Ìbàdàn ní tiẹ̀ Èkó ní tiẹ̀ Ìgbà ní tiẹ̀ ẹwà dúró ẹ̀rọ ọmọ tí òrìṣẹ́ ẹ̀ ń pariwo pé kò ṣiṣẹ́ ṣẹṣẹ́ kọ́ lè yún ṣẹ́ ẹ wà ní iṣẹ́ tó wá jẹ́ṣẹ́ tẹ́ gbàládá bẹ̀ tẹ́ sórí rẹ̀ bẹ̀ tí Islam ó tún wá dá ń bẹ̀ nọ́mbà 2 nù ṣé ìlú òṣè kòtòrò ẹ̀yin bàbá wa nù Islam especially ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta èyí tó tẹ̀lé tó jẹ́ lẹ́ẹ̀kẹta tí wọ́n fẹ́ pè àṣí
báyìí o àti lóko Islam àfi gbé bàbá Tinubu wọlé. nítorí tó fi gbóná òun náà ni pé àwọn kan náà lóko Christianity kọ chọ́ọ̀chì wọ́n fi pariwo òbí. ṣé àwọn olóko ṣọ́ọ̀ṣì wọn ò tún ní padà wá? àwọn ètẹ́ o wọn ò wọlé ni òun ò tí ì tẹ òun ò sì wọlé wọn ò dẹ̀ tí ì sinmi wọn à sì yéé máa rò pọ́n tó ń padà bọ̀. ó kọ̀ wo ló kọ Islam táwọn fi ta ọjà táwọn fi fèsì wọn mọ́. ṣéjọ wọn bá jáde pé àwọn tó gbóbi dé o àbí wọn tó gbé pásítọ̀ kan dé o sáà náà a tó lè jáde bẹ́ẹ̀ náà pé àwọn náà tó gbé Muhammadu kan dé o. wọn à ní sọ pé gbogbo ìyà tí Nàìjíríà ń jẹ lọ́wọ́lọ́wọ́ lónìí ṣé èsè muslim ticket lè fi gbèdé. bẹ́ẹ̀ sì ni solution fún àwa politics ń tá a lóhun tá a yálò nígbà wọn bó tiẹ̀ ṣe pé kò wà well organized síbi àpégbò wa yẹlẹyẹlẹ ìgbà tí Christian dìbò sójú kan náà àpégbò wa yẹlẹyẹlẹ àwọn mùsùlùmí kan bẹ wọn ọgbọ́n kankan PDP náà wọn lọ dìbò sí wọn wí ìṣẹ̀ síbẹ̀ àwọn kan wọn lọ dìbò fún Kwankwaso àwọn kan kódà wọn tún lọ MP àwọn kan tún lọ LP kó tó wá di pé ìbò tó kù ìbò àwọn tó gbọ́ràn náà wá àtúbò òṣèlú ọwọ́ àlọ́dọ̀ Tinubu síbẹ̀ àwọlé bá ṣe pé bò wá tó Christian ò pé bò tiẹ̀ bá a ṣe pín tiẹ̀ ojú kan náà wọ́n dì sí tá a fẹ́ sọ̀rọ̀ ó fi èyí pé political religious political war ó ti ṣẹlẹ̀ láàrin àwa méjèèjì between Muslims and Christians especially ilẹ̀ káàró òjèrè ó fi hàn wípé ìjẹ ẹlẹ́sìn a ti gbé wọnú òṣèlú sáwọn òsìnmi ni báyìí àwọn ló ti win ní báyìí torí tí wọ́n bá padà jáde kò sẹ́ni tá a fi campaign bá fún pé muslim ticket aráàgùn ò ní lè gbé ẹnu torí bọ́lá ń ṣe kádàrá kí nǹkan lọ nígbà Tinubu yìí bó tiẹ̀ sí pé àmọ́ sọ pé bó sòbí ní bẹ́ẹ̀ bí ó ṣe worst scenario because system wa ni ó ní di correction system yìí àwọn aráàlú náà sì ń fọ́ fún bẹ́ẹ̀ báyìí náà níjọba yìí ń fọ́ fún bẹ́ẹ̀ tá a bá change ara wa láwọn aráàlú ká change system ìjọba èyíkéyìí president bí ọba rí ó ti wá ẹ̀ tó bá rí ó jẹ́ bí Tinubu ṣe fẹ́ẹ̀lì ilé òun náà ṣe fẹ́ẹ̀lì kì í ṣe Tinubu lọ́fẹ́ mọ̀ bọ́ fẹ́ẹ̀lì fún ẹ̀ à ń ṣàlàyé ẹ̀ lóòótọ́ ṣùgbọ́n generally àwa tá a fẹ́ sọ yí pé àjẹ̀bi láwa mùsùlùmí torí ìjà olóṣèlú ẹlẹ́sìn tó ń bọ̀ tó tó gbé Christian kan jáde wá wọn ó sì bá wa lórí pé àwọn à ń takora wa lọ́wọ́ à ń búra wa lọ́wọ́ à ń fòkò ọ̀rọ̀ ránṣẹ́ síra wa lọ́wọ́ níbẹ̀ ẹ̀rẹ̀ rí agbára méjì ló yẹ ká rí lò agbára aláàkọ́ ni pé ó yá rí agbára pé muslim ticket a wí àjẹlọ àrí agbára yìí ń lò báyìí agbára kejì tá a lè lò ní pé kápá bá sì ṣọ̀kan àìsàn lè survive ìdẹ̀dí ṣọ̀kan bẹ́ẹ̀lẹ̀ torí nígbà yẹn ká pé muslim ticket ó ti sọ epo di 100 naira muslim ticket ó ti sọ owó oṣù ó ti gbé wálẹ̀ gbogbo nǹkan wálẹ̀ sí ní dọ́là kò ju bí 500 lọ muslim ticket yóò ṣe sọ yìí pé ẹ̀rí bàtà pariwo muslim ticket ẹ̀rọ ti ṣàǹfààní bẹ́ẹ̀ ní ìsìn muslim ó ti lọ kò ṣe é wí mọ́ ọkọ̀rọ̀ ẹ̀ sọ pé ẹ ti gbèrò torí Islam kan àwọn èèyàn sọ pé wá ètò ẹ̀ṣẹ̀ ní ìgbà tẹ́ lọ kí la mú wọn bẹ gẹ́gẹ́ bí masses ìgbà ẹ̀kan tó ṣẹ́kù wo ni pé a sì unite náà ó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ bí a fẹ́ dúró sí ládùn òsì lásìkò Jonathan lọ́yẹ kí wọ́n ti òrìṣàjàfọ̀ olórí àwọn kárùn ọ̀yẹ̀ wọ́n tì mọ́lé kí wọ́n declare rẹ̀ gẹ́gẹ́ bí terrorist torí bàálù rẹ̀ tó lọ tí wọ́n mú ní South Africa ìwé ìròyìn sì gbé ọfẹ́ ra wẹ́pọ̀n àṣírí tú sí àtìmọ́lé ebi wọ́n fi ìṣọ̀kan wọ́n fi hàn báwọn sí lágbára tó ni wọ́n fi ṣàṣegbé ìṣọ̀kan àwọn olàwà ní tó lóòkan tó dúró dáa tó ṣe é ṣàṣegbé àbí tó ṣe é ṣàṣeyè àbí tó ṣe é lò nílẹ̀ káàró òjò especially lónìí ìṣọ̀kan ilẹ̀ ti bàjẹ́ yìí à ń pariwo rábítà ṣé rábítà lè lead wa politically
èèyàn mélòó ni rábítà lè sọ fún pé ẹ dìbò tí ó dìbò fún wọn à lè gbé kánsílọ̀ wọlé níbi kankan rábítà òun ló sì yẹ kó dúró bíi Jama'atu Nasrul Islam àti Supreme Council for Islamic Affairs ní bí ó ṣe wà ní north lónìí àwọn ará north wọ́n ń jàǹfààní Jama'atu Nasrul Islam gbogbo ọba pátá tọ́jọba mùsùlùmí ní north lọ́wọ́ àánú ẹ̀ sultan náà ní darí wọn gbogbo máàmù lọ́wọ́ à ń bẹ̀ gbogbo àwọn alálàáfà lọ́wọ́ à ń bẹ̀ gbogbo olóṣèlú lọ́ recognize wọn èwo lẹ́yìn gbé kalẹ̀ tó tiẹ̀ standi níbo ló ti standi local government wo ló ti standi state wo ló ti standi ta ló recognize wọn àfìjà bẹ́ẹ̀ sì ni rábítà ilé kan náà sì ni ó wà nílẹ̀ lọ́wọ́ tó tún súnmọ́ díẹ̀ tá a bá lè tún ṣe àmọ́ àwọn èèyàn kan ti dìde bí àwọn tí ọkọ̀ ló rábítà láti ìta àwọn tó rọrọ̀ sọ́wà àwọn tí ọ̀rọ̀ sọ́wà táwọn kan jà fún nǹkan tí ń bí wọn nú bẹ́ẹ̀ náà làwọn kan náà ń fa ètí táwọn èèyàn fi ní wá rábítà máa ń nu rábítà tó pé gbogbo sọ́sẹ̀sì ẹ̀ kò ju 10% lọ èyí tó ipá àti need at least 80% kò tí ì tó 10% ní àṣeyọrí tó ṣe kí ló dé nítorí pé wọ́n dá organisation yòókù bíi muslim kò tó rọ́bítọ̀ kò ní structure tí rọ́bítọ̀ ní rọ́bítọ̀ ìgàgà rẹ̀ kò ju 10% and we need 80% tí rọ́bítọ̀ bá mú tó bá unite àwọn Islahudeen àwọn Zumura àwọn MSS àwọn Nakomio àwọn Madul Arabi nìbàdàn àti gbogbo àwọn afáà nìbàdàn àwọn Markaz tí wọ́n dúró dá ń bẹ̀ àwọn TMC Tàáwónù Tàdọ́mọ́nù gbogbo Islamic Organization NASFAT kọ̀ríbù ọkọ̀ ogun wọn mọ́dọ̀ ó fún ọ ní seat pé ẹ̀yin náà ẹja jọ máa bá lọ ní rábítà agbára rẹ̀ máa wọ 80% tá a ní ìdí láti fi dáàbò bo Islam àti láti fi pọ́n lílẹ̀ káàró òjèrè gbogbo àwọn tí mo dá akọ ẹ̀ pátápátá ni ó sọ ọmọ rábítà ẹ̀ tó gbára ẹ̀ lọ́mọ rábítà gan-an àrí kẹ̀kẹ́ tó pa wọ́n pọ̀ wọ́n àjọṣepọ̀ wọ́n kàn ń pa wọn lé lásán ni. even lásìkò tí mò ń sọ yìí my next lecture ni pé sáà lè rí solution mi sáà lè rọ́nà mi lọ láti gbìjà Islam lẹ̀ Yorùbá àti mùsùlùmí tó pé tí ọ̀rọ̀ rábítọ̀ ọ̀bá work láti fi unite wa ọ̀nà míì wà bí that is my next lecture ní ọ̀la lágbára Ọlọ́run ó yẹ ká ronú sọ́nà mi èyí mi ò tí fẹ́ sọ kí la fẹ́ sọ mbẹ̀ bẹ̀tì lágbára Ọlọ́run àwa àtàwa yòókù àwọn ọmọ ìyá àmọ́ wòye ọ̀rọ̀ wo la fẹ́ sọ Ọlọ́run àtọ́ asọ́nà ìmọ̀ àtàfẹ́ mú wa lọ́la ṣé tí rọ́bìtọ̀ bá rí ṣe láti unite wa ọ̀nà owó lọ́nà mìta lè gbà tọ́ra a ní ìdí unity a ní ìdí ṣọ̀kan yìí a ní ìdí kí gbogbo wọn máa wà lójú kan náà especially ilẹ̀ Yorùbá tó pé àwọn oríṣiríṣi àwọn forces ló wà nílẹ̀ Yorùbá tó fẹ́ pẹ̀yà fáàrí dáadáa àmì forces náà èyí tí mo sọ kàn yìí bó la ṣe fẹ́ ṣe torí ẹni tí wọ́n bá fi ẹgbẹ́ òṣèlú lù bó ṣe nation yẹn yẹpẹrẹ bó ṣe odidi state yẹn yẹpẹrẹ ẹ̀wọ̀n tí federal government bá dì pẹ̀lú state kan ẹ̀wọ̀n bí gbogbo bí economy state wọn ṣe dàrú bí bọ́lọ̀ wọn ṣe dàrú òṣèlú kò ṣeé fi ilẹ̀ láì dá sí wọn ò gbọ́dọ̀ fi ìyà òṣèlú jẹ àwa mùsùlùmí nílẹ̀ káàró òjìire èyí tí wọ́n fi jẹ wá látàyè èbó òun lọ sọ wá dèrò ẹ̀yìn dòní olónìí wọ́n fi gbà kan wọ́n ní ìgbà tí wọ́n kọ́kọ́ ń gba ẹ̀pẹ́ gbogbo nígbà wọ́n fẹ́ fọ́ọ̀mù system tá à ń lò ní gbogbo Nàìjíríà yìí wọ́n lé àwọn ọba wọlé wọ́n gbàgbára kó lọ́wọ́ wọ́n gbàgbára fún ìjọba democracy gbogbo ẹni tí ó sì ṣe lábẹ́ democracy ó gbọ́dọ̀ kàwé gbogbo ẹni tó kọ́ kàwé pátá kì í ṣe mùsùlùmí tó fẹ́ kàwé níṣẹ́ ni wọ́n sọ fún pé kọ́ lọ di Christian aṣọ ẹ̀yìn the first set tí ọkọ̀ jẹ́ Nigeria workers àmì tó wà láwọn offices àwọn parastatals and Christian ní over 90%. bàbá mi sọ fún mi wípé láwọn àsìkò kan nígbà tí ìjọba àti ìgbà òmìnira gbà yẹn Ìbàdàn ní local government kan àbí government secretariat kan wà tí ń darí ọ̀dà ìpò gbogbo ilẹ̀ Yorùbá yìí wọ́n tàbá débi secretariat yẹn láwọn àtàwọn àjára wò wọ́n àmọ́ wò lọ́ọ̀kan pé ẹ wo ṣọ́ọ̀ṣì tòbí kan sẹ́yìn lé lẹ́nìkan tó fi gbọ́ mùsùlùmí bẹ́ẹ̀ àwọn gbogbo ẹjọ́ kàwé tó lè ṣiṣẹ́ ìjọba Christian ni wọ́n mọ̀ ẹ wo ṣọ́ọ̀ṣì lọ́ọ̀kan àṣebi táwọn ń wo gbogbo alájọ ní wọn ò jáwọ́ ó bẹ́bẹ̀ rí nígbà tó gbọ́ òmìnira nǹkan tó ń yàtọ̀ díẹ̀díẹ̀ àtìgbà táwọn ọmọ mùsùlùmí kọ̀ọ̀kan náà ń di gọ́vnọ̀ nǹkan tó ń yàtọ̀ díẹ̀díẹ̀ ọ̀nà wa jìnnà látara àyà tí wọ́n fi jẹ wá òṣèlú ní
àti òṣèlú ẹnu iṣẹ́, òṣèlú ọ́fíìsì ìjọba appointment, òṣèlú à ń gbani síṣẹ́ àti òṣèlú ètà ìdìbò rẹ̀ gan kò sí ẹ̀ka tó fẹ́ fọ àwa mùsùlùmí. bí wọ́n ṣe ń sọ̀rọ̀ yìí náà ní tó fi lè fífọ̀ wa àti ìṣe kò sọ lọ́sẹ̀lú tí ọmọ respect and christian tó lọ́nà tó wọ́n máa ń lọ ojú kan náà abẹ́yìn ẹ̀ lé lójú kan náà rọ́bìtọ̀ àwọn olóṣèlú gidi máa wọ́n olódùbò tí wọ́n ní tẹ́lẹ̀ fún wọn ẹja lè bá rọ́bìtọ̀ ká lè bá àrígbò kò sí jíjẹ́ bẹ́ẹ̀ o rọ́bìtọ̀ gan àwọn gan máa ń sọ fún àwọn ọ̀dà sóṣèlú ó ṣe é ṣe kí ní ìsìnkú máa ní èdè àti dáṣe tó bá yé wọn ẹ tí ò sì dá sóṣèlú kò lè ríṣẹ́ fáwọn ọmọ tí ń bẹ lábẹ́ rẹ̀ kò lè rí ẹ wà ríṣẹ́ fáwọn ọmọ tí ń bẹ lábẹ́ yín tẹ́lá tí wọ́n fẹ́ gbà fíṣẹ̀ nílẹ̀ ẹ wà máa fòòró tọ́lá àwọn ọmọ wo lẹ fún ṣẹ́ tí ó wà fún yín lówó ń gbẹ̀fẹ́ gbà fíṣẹ̀ nílẹ̀ ṣé àwọn ọmọ táwọn pásítọ̀ fi ṣe ẹnu ṣẹ́ tẹ́ pé bọ́n ṣe kàwé wọ́n mọ̀ bọ́n ṣe kàwé ẹ̀yin àfáàntì yín gbogbo ń tẹ́ ẹ mọ̀ nípa ọmọ ni pé ọ sanwó pé ọwálé ayé owó oṣù náà níta tó mọ̀ nípa ọmọ ni pé ṣé ó ti kú ò lè lọ wọn à lè bu ọmọ lẹ̀ ó tún sanwó pé ó ti kú èyàn ò fi dáwò lẹ́yìn ẹ̀ bóòlù ọmọ ṣe ka primary èyàn àfáà ò ní béèrè o mọ́sáàsì àbéèrè o èyàn àfáà ò ní béèrè o lè máa mú ò ní béèrè o mọ́sáàsì ò ní béèrè o bóòlù ṣe ka secondary bóòlù ṣe lọ institution bóòlù ṣe ríṣẹ́ chọ́ọ̀chì ó sì mójútó gbogbo èèyàn nípa bẹ́ẹ̀ tí chọ́ọ̀chì wá ní inú sálárì yìí ẹ̀ múdà mẹ́wàá wá bóun ni ò ṣe ní mu wá chọ́ọ̀chì wá ń fáyìn pásítọ̀ ń gbádùn àwọn àfáàrùn láre ìmáàmù mi ọ̀kadà ní gbó káàkiri kí ló dé bẹ́ẹ̀ ṣe Islam yín níbí ni ìdájọ́ tó ń sọ fún yín pé a ní ìdá àti gbára wa papọ̀ ká mọ́ jà mọ́ ká lè ráyè face àwọn challenges tí ń fẹ́ ṣé rí nǹkan tí ń bàjẹ́ nú ẹ̀sìn pọ̀ ṣé nítorí pé ẹ̀yin kan ẹ̀rọ àwọn olówó kẹtẹ́ ń bùn yín lówó ẹ wá dúró àìmọye àwọn ọmọ tó pé wọ́n fẹ́ kàwé òrówó kàwé ẹlòmíì òbí tí ó jẹ ẹlòmíì ti kọrí ṣọ́ọ̀ṣì ẹlòmíì ìdán ọkọ̀ lọ ṣọ́ọ̀ṣì ọwà nù mọ́sálá ọwà nù Islam náà ṣùgbọ́n ó ti di liability sí alọ́rùn ìṣọkúsọ lẹlòmíì ń sọ pé tó rí oúnjẹ jẹ ẹ̀tàn lẹlòmíì ń lò níṣẹ́ ni wọ́n ń bẹ̀rẹ̀ sí máa kírètì ọṣẹ ọrùn ọṣẹ ajé ọṣẹ ìtajà ọṣẹ oríire ọṣẹ ẹ̀yọ̀nú wọ́n bẹ̀rẹ̀ sí máa kírètì èyí lọ́sì ní gbogbo rẹ̀ Ọlọ́run ló ní ìyọnú ẹni ọba yọnu sí Ọlọ́run ló lajé Ọlọ́run ló ní gbogbo rẹ̀ bẹ́ẹ̀ tí pé káwọn èèyàn lè máa jẹun yọ ti pọ̀ lọ àwọn ará èèyàn ẹ̀ náà sì ni bẹ́ẹ̀ bá débi gbogbo owó bá wà tẹ̀yẹ̀ ti lè rówó gidi tọ́jú ìgbésí ayé rẹ̀ àbí tọ́jú àdúgbò rẹ̀ àbí tọ́jú ìlú ẹ̀ ní bá mùsùlùmí bẹ́ẹ̀ ní báńkì more than 98% manager báńkì lọ́pọ̀lọpọ̀ báńkì tẹ̀ bá ń káàkiri Christian kò sẹ́ẹ̀bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn courses tó dáa jù ní university bíi medicine especially medicine kẹ́ tó rọ́mọ mùsùlùmí bẹ́ẹ̀ ẹ ti rí Christian ọgọ́rùn kẹ́ tó rí muslim ẹ̀yọkà méjì gbogbo àwọn ọ́fíìsì tí wọ́n ti ń gba sálárì tipátipá lẹ́ẹ̀bì rí ọmọ mùsùlùmí pé mẹ́wàá ń gba ìbá rí Christian pé ọgọ́rùn ibi nítorí pé wọ́n wà wọ́n organize wọ́n dẹ̀ ní unity wọ́n dẹ̀ connect ara wọn wọ́n working fúnra wọn ìgbójú ò lẹ́rí wọn tí wọ́n ṣe irú ìdẹ́yìn ìdánwò lórí social media wọ́n bá lákàwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ ó lè mọ̀ ní wọ́n pọ̀ wùlí sáwà láàní bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ó lè ní tó bá fẹ́ soríire tó fẹ́ kí ìṣòro orí ayé rẹ̀ ó kú ọ̀bẹ bóde yóò ṣe tẹnu bá ìgbésí ayé èèyàn táwọn èèyàn ò ní tọ̀ lọ ẹ̀yin ọmọ ọ̀rọ̀ gbé kalẹ̀ àti bẹ́ẹ̀ bá bú yàn àbí kẹ́ ẹ̀ dá wákà kẹ́ ẹ jó àwọn kan tọ́rọ àwọn èèyàn tí kàn iná lẹ́wọ̀ gbó lọ lórí láwọn yìí o ẹ pé ibi tí àìrọ̀wọ́ múnú ìjọba tó fi kórè àjẹwà tó dáwà lẹ́yìn ká máa connect àwọn ọmọ wa gbogbo ìmáàmù rátìbí gbogbo ìmáàmù jímọ̀ ẹ̀yin lẹ́yìn káwọn ọmọ lọ rìbá ìgbàtà dására kẹfẹ sábà kàfé wàhálẹ̀ ó sì ní number 1 nítorí àdálẹ̀ ní pé táwọn Christian dálẹ̀ ní school wọn ẹ̀yọ̀kan péré tọ́jú aláàkọ́ lu nígbà náà nù wọn àbájá àwọn Muslim browse làwọn bá dá gbogbo ẹ̀jọ́ mọ́ra wọn làwọn bá dá kanlẹ̀ àwọn bá hàn láwọ̀ everybody kódà àwọn Christian tó wá dọ̀tíà ibẹ̀ lọ́mọ kan ti wá fẹ́ ṣètò recommendation letter tó fẹ́ fi gbaṣẹ́ l'Àbújá ọmọ yẹn ń wáṣẹ́ káàkiri yọ ń wà lóko wà l'Àbújá ó wá jẹ́ Christian ó wá gba recommendation letter kan wá látọ̀dọ̀ pásọ̀ wá tẹ̀ lọ́dọ̀ tàwa mọ̀ pé ibẹ̀ náà ni ó ti sẹ́ǹdẹ̀ làbá fi rí kọ́pì yẹn tí ẹ̀mọ́ tí pásọ̀ yẹn kọ sínú recommendation letter rẹ̀ ń tọkọ̀ to whom may concern ibi ẹnikẹ́ni tó bá rí lẹ́tà àwọn yìí ó pé ọmọ tí ń pè ní ọmọ báyìí ọmọ chọ́ọ̀chì òun ni ìmọ̀ wá chọ́ọ̀chì dáadáa ọmọ gidi ni ọmọ tó sì mọ Ọlọ́run tí Jésù sì fẹ́ràn púpọ̀ ni nípa bẹ́ẹ̀ anybody bó ṣe wí náà anybody tó bá ti rí lẹ́tà àwọn yìí ó ran ọmọ náà lọ́wọ́ anything tọmọ yẹn bá nídìí recommendation letter yẹn lọmọ yẹn mú káàkiri àwọn ọ́fíìsì
mo wá gbé recommendation letter yẹn wá gẹ́gẹ́ èèyàn recommendation letter yìí ṣé àfáà wo ló lè kọ́ ìmáàmù wo lè kọ́ ìmáàmù láti bí wo ló lè kọ́ pásítọ̀ lọ́kọ́ yìí ní ìsìn pé kọ́ ọmọ wá sí káàkiri mo connection wọn wà àwọn náà ní country àwọn control country kéde nítorí pé ààyè sùkún la fi ra wá sí ààyè sọ́mtù ààyè dáf ààyè weakness ààyè ìdákẹ́ ààyè ẹ̀gọ́ àwọn aládẹ pọ̀ jù ní country yìí àmọ́ pípọ̀ tí ò ní túmọ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó parí ẹ̀ àti ọ̀rọ̀ àwọn èèyàn tí ń bú yé èèyàn àfà àwọn ẹlẹ́bọ̀ ti gbógun tì báyìí àwọn Yorùbá nation wọn ẹ̀ sí láàrin wọn kápẹ́lẹ̀ òótọ́ ni wọ́n bá fún Yorùbá ní Yorùbá máa lọ the country àwọn tó máa jókòó rẹ̀ láàrin àwọn ẹlẹ́bọ̀ àti Christian because wọn ò pẹ̀yìn alálàáfà sí ẹ̀yin náà dẹ̀ sọ pé wáì tẹ́ pè á sí ẹ̀ẹ́dẹ̀ dá sí ó tó wá burú jáì ní wípé àwọn tó ń ṣe Yorùbá nation yìí gbogbo wọn ọ̀tá ẹ̀yìn alálàáfà ni gbogbo wọn ọ̀tá Islam ni wọ́n ẹ̀yẹ́ èdè sọ̀rọ̀ ní ìṣe ibi wọ́n sì ń bá Nàìjíríà lọ yìí àwọn ibi Nàìjíríà lè fọ́ sí ṣé àwọn wúruwúru láwọn àdìde náà ní àwọn tó wá ṣe wá bí wọ́n ṣe wá lọ́jọ́ kìnìún àná tá a fẹ́ gbòmìnira lọ́wọ́ èèbó ìgbà wọn fẹ́ gbòmìnira lẹ́ẹ̀dì náà tí wọ́n gbélé Ahmadu Bello lọ́wọ́ gẹ́gẹ́ bí leader majority Muslim lọ ní north ṣe tí wọ́n gbé ìjọba lé lọ́wọ́ náà ọ̀gá wọn ni ọ̀gá àwọn mùsùlùmí ni tó yẹ pé gbogbo wọn fẹnu kò lábẹ́ rẹ̀ ìgbà wọn fẹ́ gbé lé ọmọ Ìgbò lọ́wọ́ wọ́n gbé lásìkò èrè lọ àwọn tó gbòmìnira nù tẹ́tẹ́ gbòmìnira nù tẹ́ ẹ bá dẹ̀ lọ wo àwọn táwọn náà kó sọ́fíìsì àti ibi iṣẹ́ ìjọba lọ́dọ̀ wọn àwọn tó bẹ́ẹ̀ sí wọn mú nílẹ̀ Yorùbá tó pa àwọn mùsùlùmí lápọ̀ ju Christian lọ àtúpọ̀ jẹlẹ́bọ lọ wọ́n gbé láwó lọ́wọ́ gbogbo ọ́fíìsì pátápátá ọ̀yà tó bá yàn àjẹ pátá kájọ pé 50-50 wọ́n yàn àjẹ nù mo yẹ pé ìtòyè ẹ̀kọ́ jẹ́ ni pé 60 àbí 65-35 láàrin àwọn àti mọ́tò àti Christian àbótí àkéré tán káwọ̀ gba 50 káwọn Christian ọgbà 40 kí ẹlẹ́bọ kọ́ gba 10% lónìí níbi àwọn sẹ́rẹ̀ ìjọba kan bẹ̀tọ̀ pé àwọn Christian wọ 90% ibi tí wọ́n ti kéré jù ní 70% ibi tí wọ́n ti kéré jù ní 70% ní gbogbo pàṣátà tẹ̀bárí kẹ́ pín iṣẹ́ bẹ́ẹ̀ lọ sí wo tíṣà ni àbẹ̀ lọ wo dókítọ̀ ni tíjọba gbà ṣiṣẹ́ kí ló dé tó rí bẹ́ẹ̀ kí ló dé tí pọ̀ wá ò ṣàǹfààní àwọn tó máa lọ wo bí tá a ti pọ̀ àwọn la máa pọ̀ níbi àǹtà kúlíkúlí àkàrà Ògbómọ̀ṣọ́ àwọn la máa ń ta omi pure water àwọn la máa ń sọ géètì àwọn la máa ń kọ jù ní àgbẹ̀ tẹ́bá ní mọ́tò kan mọ́tò èrò ọlásídẹ́ǹtì Fatai lọ́wà àṣà kí ló ṣe kọ̀ǹdọ́ ebi àwọn ẹsẹ̀ bíríkìlà àwọn la máa pọ̀ ń bẹ́ẹ̀ àwọn ẹsẹ̀ tó yẹ pé tipátipá lèèyàn fi ń rọrùn ìgbésí ayé ẹ̀ àmọ́ sálárì tí ìgbésí ayé fi lè rọrùn ẹ̀ nira wa ń bẹ̀ kí ló dé tó rí bẹ́ẹ̀ ebi nítorí pé àmọ́ tọ́ràn wa kàn ní káàjọ jókòó pọ̀ ká gbájúmọ́ tó bá yẹ ká kíni tó yẹ ká gbájúmọ́ ibi Nàìjíríà ń lọ lónìí tá a bá bá dáadáa yìí lọ báyìí àwọn tẹ́ńjà yìí wọ́n kò yà jẹ́ wà ẹ gbáradì fún lẹ́kṣọ̀ ọ̀la a máa mú solúsàn mi wà á dẹ̀ máa fọ́ọ̀lù solúsàn yìí wọ́n ká lóko àwùjọ ronú kẹ́hìn lè tẹ́wọ́ sọ́lọ́hún kọ́lọ̀ jẹ́ kí solúsàn náà wọ̀ ẹ̀dẹ̀ fàníyàn gidi ẹ̀gbọ́n mi lọ́la o láàárọ̀ ọ̀la bí aago mẹ́wàá mò ń bọ̀ àsórí afẹ́fẹ́ mò ń bọ̀ àsọ fún akéde solúsàn ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ wà ẹ bá jẹ́ kí àwọn kan ẹ wo ẹ̀yin tẹ́ ẹlẹ́rìí sinmi àti máa bá ẹ̀yin àmọ́ sọ́ọ̀bù yín lónìí àdàbà yín dásí kàkà mọ́ ẹ máa jà bàbá wù yín àwọn ò ní jẹ́ kí àwọn onílàáká èrò kí wọ́n bá yín dá sí mọ́ àní wo péèjì yín mọ́ a máa búlọ̀kù ẹ̀ lórí péèjì wa a máa sọ fáwọn ọ̀dọ́ pé kí wọ́n máa wo péèjì ẹ̀yìn òrànà mọ́ ẹ jẹ́ àjọ ronú sí tọ́ra wa kàn kálẹ̀ lọ́jọ́ iwájú tọ́ da ta ló ń gbó àwọn bàbá àgbàríkà ti ṣiṣẹ́ iṣẹ́ wọn dẹ̀ wọ́n ba iṣẹ́ wọn jẹ́ ẹ̀yin náà dáadáa wo lẹ fẹ́ kí wọ́n ba iṣẹ́ tẹ̀yìn náà jẹ́ nígbà tẹ́ bá lọ tán ṣéka bá kí iṣẹ́ rẹ̀ wọ́n tanú bá ayé ẹ̀fẹ́ bàjẹ́ ni Murtada Abdulsalam bàbá wa àgbàríkà ṣéèkì Murtada Abdulsalam ìlú bíi ìṣẹ́ nígbò wọn kí ó ṣé bẹ́ẹ̀ wọn kànú táyà ọmọ kí ó ọmọ kí ó wà dúró dókítà tó jáde nínú ọmọ tó bí àti uncountable doctor professor nínú àwọn ọmọ ẹ̀ bàbá ṣéèkì Adam Ali lórí ẹwà dúró wàhálà tí bàbá ṣe bàbá wa Kamaluddin Al-Adabi ẹwà dúró wàhálà tí bàbá ṣe ẹnìkan àdéhùn ṣe wà ní wọ́n sọ àwọn past wa wọ́n àṣọ di ẹni ní àwọn àtàjẹ́ present ṣé àwọn náà wà ní future subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin alhamdulillahi rabbil alamin.